níjọ́ tó gun Israel àti Arab ti ṣẹlẹ̀ láti 1948 ìbọn wo ni Saudi dá fún Lárúbáwá jọ. Saudi ń fún ó níye grant tí ó ń san fún Israel tó ń gbé nínú bọ́jẹ̀tì Israel lọ́dọọdún lọ́wọ́ lọ́mọ́ pé Saudi òun ni ẹ̀sìn pọ̀jù sí nísìn Saudi nìkan ló ń tẹ̀lé ṣẹ̀ríà irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. tó o bá yọ Kaaba kúrò àti sàárẹ̀ ànẹ́bì kò sí nǹkan kan àwọn ni wọ́n ń ṣẹ̀sìn kò sí irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ pọ́nbélé nílọrin wa yẹ̀sìn dùn alára ju ara Sudia lọ. ogun mi wa ń bọ̀ nísìn lẹ́yìn tá a jàlábà láti bi àìmọ̀ wọn ara àti bákẹ́fẹ̀ẹ́rí ṣe. Amẹ́ríkà ló kírètì wàhábíyà. Mulkan jabariyatan. Wọ́n di mulkan jabariya òun là ń lò lọ́wọ́ yìí. Ànábì ni sallallahu alayhi wa sallam. alaykumul umam kama tatada'a al-akalatu ala qusa'atiha. Qalu ya rasulallah awa min qillatin bina yawma izin. Ànábì ni la bal antum kathirun walakinna kathratakum ka gusa'is sayl. Subhanallah. Yusibukumul wahan. Wani wamal wahnu ya rasulallah. Oni makhafatul maut. Ma bẹ̀rù kú. Ma bẹ̀rù àti kú. Pé tatada'a alaykumul umam. Karahiyatul maut. Hubbu dunya wa karahiyatul maut. Tatada'a alaykumul umam. Àwọn ìjọ nation wọ́n máa pera wọn lé yín lórí. Kama tatada'a al-akalatu ala qusa'atiha. Gẹ́gẹ́ bí wọ́n ti máa pe dínà tí wọ́n bá pa ẹran kìnìtàn tí wọ́n wàá gbé sáàrin tébùlù. Barbecue tí wọ́n máa ń ṣe ni. Bẹ́ẹ̀ ni wọ́n máa pera wọn lé yín lórí. Wọ́n wàá yọ síbí àti fọ́ọ̀kù. Kálukú ọyọ ọbẹ̀. Kálukú máa wá bu tiẹ̀. Wọ́n á bí àná. Ọ̀lú àwọn min qillatin. Ṣé a kéré ń jọ náà ni? Iná yawma izin ya Rasulallah. Ṣé Mùsùlùmí ò ní pọ̀ ń jọ náà ni? Ànábì ni ẹ pọ̀ tiẹ̀tiẹ̀. Lẹ́ni Mùsùlùmí láyé over 2 billion ni wá. 2 billion. Gbogbo ayé nǹkan bíi 4 billion ni. Àbí 4 point something bíi 5 billion. So Mùsùlùmí nìkan ó kó 2 point something billion. So ní ìsìn náà ní Nàìjíríà a máa sọ pé àwa la pọ̀ jù. Mùsùlùmí ló pọ̀ jù. Mùsùlùmí ló pọ̀ jù. Ṣùgbọ́n pípọ̀ wa bá ti pọ̀ tó ní bí àrọ́ tí agbára ni. Subhanallah. Subhanallah. Bí ó bá jẹ́ bẹ́ẹ̀ Afghanistan ìlú Mùsùlùmí ni kí ló sọ dahoro. Iraq ìlú Mùsùlùmí ni kí ló fọ́ bẹ́ẹ̀. Syria ìlú Mùsùlùmí ni kí ló sọ bẹ́ẹ̀ di ahoro lẹ́ni tó sọ di ìlú àwọn ghost. Libya kí ló sọ dahoro. Síbẹ̀ tó ẹ sọ ìlú bí tí Mùsùlùmí pọ̀ jù sí tíbẹ̀ tó lálàáfíà. Ta ló fà á? Mulkan jabariyatan. Amẹ́ríkà lọ sí Afghanistan ta ló pè é lọ? Àwa Mùsùlùmí ni lọ́mọ́ pé Saudi òun ni ẹ̀sìn pọ̀jù sí nísìn Saudi nìkan ló ń tẹ̀lé ṣẹ̀ríà irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. tó o bá yọ Kaaba kúrò àti sàárẹ̀ ànẹ́bì kò sí nǹkan kan àwọn ni wọ́n ń ṣẹ̀sìn kò sí irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ pọ́nbélé nílọrin wa yẹ̀sìn dùn alára ju ara Sudia lọ. Allahu akbar. Hayyakumullah. Mo ti sọ kan gbà kan wọ́n ní làwọn kan bá lọ kójọ wọ́n ní èmi ń haraba khadimul haramain àwọn òpònú làwọn èèyàn ni tẹ́sìn ò jọ wọ́n lójú tí ò ta wọ́n lára because ẹni tẹ́sìn bá ń ta lára tí ẹ̀sìn bá ń bẹ lára ẹ̀ tààrà yóò máa kì í ṣe ní tó fẹ́ jẹ kì í ṣe sẹ́ńtímẹ́ǹtì là ń sọ yìí. Allahu akbar. ibo lẹ̀sìn ti ń wọ́ kí ló ń ba ẹ̀sìn jẹ́ kí ló ń ba mùsùlùmí jẹ́ kí ló ń ba ìsìláàmù jẹ́ ta ló ń ta wá lọ́pọ̀. Allahu akbar. ìjọ tí Afghanistan ń bá Soviet jà àwọn ará Afghanistan Soviet fẹ́ gbàlú wọn sì kọ̀ wọ́n gbà Amẹ́ríkà